ẹ̀gbọ́n ta lọ́lọ́run ti jáde o, ó ti padà sọ̀rọ̀. Ó sọ pé òun ló máa ń bá ta lọ́lọ́run lé àtìmọ́lé ní gbogbo gbà. Ó dẹ̀ sọ pé ta lọ́lọ́run rán anybody kó bá òun bẹ̀bẹ̀. So ilé táwọn èèyàn ń jáde tí wọ́n ń bẹ̀bẹ̀ tí Yínká TNT àti gbogbo wọn tí wọ́n ń bẹ̀bẹ̀, ó sọ pé òun rán anybody líṣẹ́. Even ìyá tó bí gan àti àwọn ẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n bá ń bẹ̀bẹ̀, ó sọ pé òun rán anybody níṣẹ́ pé kó bá òun bẹ̀bẹ̀. Ẹ gbọ́ látẹnu ẹ̀gbọ́n ẹ̀ àti àlàáfíà ta lọ́lọ́run ní àtìmọ́lé. Gbogbo ìgbà tí mọ́lẹ̀ sí lọ rí pátápátá ló máa ń sọ wípé kẹ́nìkan kan mọ́ bóun bẹ̀bẹ̀ o, torí pé òun lẹ́nì kankan ó bóun bẹ ẹ̀bẹ̀ kankan. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Orúkọ mi ni Adébọ́lá Ibrahim. Èmi ni ẹ̀gbọ́n Abdulaziz Adébọ́lá tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Tani Ọlọ́run. Mo ní kí n fún wa ní update nípa ọ̀rọ̀ Tani Ọlọ́run ní àbúrò mi tó ń lọ lọ́wọ́, because gbogbo àwọn èèyàn àbí ká ní ọ̀pọ̀ náà àwọn èèyàn ló sọ pé òkè ẹ̀dí fámìlì mi àdéhùn ẹ̀ka ní fámìlì rẹ̀ àdéhùn kìíní ẹ̀ka fún tẹ̀ sọ́pọ̀tẹ̀ fún tẹ̀ jáde wá. Mo fún ni pé gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n rẹ̀ pé kí n jáde sọ lórí èròǹgbà rẹ̀ àti ibi tí ọ̀rọ̀ tiẹ̀ tó dé gangan dúró báyìí. Nígbà tá a wá sí ọjọ́ Monday tó kọjá yìí on the 4th of September, ọjọ́ Monday ìjẹta tá a wá sí ọ̀tún bí, ó bá mi nínú jẹ́ gan nígbà tí mo rí àwọn mùsùlùmí ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam tí wọ́n ń ṣe ètò ńláńlá fún àbúrò mi Abdulaziz. Ó jẹ́ nǹkan tó bá mi nínú jẹ́ gan pé ìwà ayẹ tó máa rí báyìí ni ó dùn mí gan, torí pé èmi tí mo jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ àti bàbá wa, ìyá wa àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú fámìlì wa a jẹ́ mùsùlùmí. In fact, Alhaji ni bàbá wa, Alhaja dẹ̀ ni ìyá wa. Mùsùlùmí ni Azeez gẹ́gẹ́ bá àwọn ọ̀nà jẹ́ mùsùlùmí láti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n nígbà tó dẹ̀ dìde tó lóun ṣe Islam náà tó lọ fẹ́ máa ṣe ìṣẹ̀ṣe, èmi ti bàjá pé ó sì wá máa ṣe kìíní ibi Islam ni à ń ṣe, ó lẹ́nu pé nǹkan tó fẹ́ máa ṣe nìyẹn. Ewé kò ní jábọ́ lára di yóò mọ́ ní àti Ọlọ́run. Àwọn sì gbìyànjú ni àgbẹ̀gbìyànjú ni Ọlọ́run máa jẹ́ kí sóta. Nígbà tó wọ́n kí jẹ́ ṣẹlẹ̀ tí mo gbọ́ fídíò yẹn, tí mo wo fídíò yẹn, ó ká mi lára gan, mo lọ pé Azeez kí ló ń ṣe? Ó ti wọ́n mọ̀ sọ̀rọ̀ sáwọn àfà, èèyàn yìí láwọn àfà lèmi náà, èèyàn yìí, èèyàn yẹ, àwọn èèyàn pàtàkì làáfà láwùjọ. Àwọn ló ń tọwa tó náà ń pa nǹkan tí Ọlọ́run sọ pé ká ṣe báyìí yóò dá fún wa, ká ṣe báyìí yóò dá fún wa. Èyí ò sọ máa bú wọn, mo bàjá gan, ó dùn mí. Nígbà tó dé wá yá tó wá di pé wọ́n arrest ẹ̀, a ti gbìyànjú, ṣùgbọ́n Ọlọ́run ti kọ́ pé bí ó ṣe rí náà ló ṣe ń rí ni. Ìgbàdá pé kọ́lọ́run tètè jẹ́ kí wọ́n bá fílẹ̀ láti ní àgbà àlàáfíà. Alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ènìyàn ni pé àwa fámìlì rẹ̀, pàápàá jùlọ èmi tí mo jẹ́ ẹ̀gbọ́n rẹ̀, èmi ni àkọ́bí ìyá wa, ọmọ ìyá kan náà bàbá kan náà ni àti ẹ̀. Láti ìgbà tí bàbá wa dẹ̀ ti ṣaláìsí, bí bàbá wa ti ṣaláìsí ni mo ti ń play role àbá fún un. Tó bá ní di ìmọ̀ràn tó pè mí, màá fún mọ̀ràn sí báyìí, sí báyìí, wọ́n sì báyìí, wọ́n sì báyìí. Bọ̀ lórí ọ̀rọ̀ yìí, ó jẹ́ nǹkan tó jẹ́ kí àmì èjì kábẹ́ tó tira wa lójú. A ti ẹ̀ tó tira wa lójú gan ni kó tó di pé ó sábà pé nǹkan tó fẹ́ máa ṣe nìyẹn, ìbẹ̀ sílẹ̀ pé ok, ká ló pé nǹkan tó náà fẹ́ máa ṣe nìyẹn, bá dẹ̀ wọ Ọlọ́run yọ padà sí Islam. Bí ìyẹn ti jẹ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ update wa nípa ẹ̀ ni pé
ojoojúmọ́ ni èmi àti Ọlọ́run là ń ríra mo náà wò pé ní ojúmọ́ because ìgbà tí mo dé sí Ìlọrin láti dé ọ̀sẹ̀ tó lọ tí mo ti wà ń lọrin ojoojúmọ́ là ń ríra kí n máa wà láfíà rẹ̀ bóò ni gbogbo ẹ̀ ń lọ kò sí wàhálà gbogbo ìgbà tí mọ́lẹ̀ sí lọ rí pátápátá ló máa ń sọ wípé kẹ́nìkan kan máa bọ̀ bẹ̀bẹ̀ o torí pé òun lẹ́nì kankan kó bọ̀ ń bẹ ẹ̀bẹ̀ kankan tọ́pá lẹ́nì kádìwò lóòótọ́ ẹ̀sùn tá a fi kàn ẹ̀sùn kéèyàn lè gba bíìlì ẹ̀ ni ó jẹ́ ní ẹ̀tọ́ sí freedom lábẹ́ òfin pẹ̀lú ẹ̀sùn tá a fi kàn tó bá wá bíìlì ẹ̀ tán tó bá gba freedom ẹ̀ fúnra ara mi ni màá máa tẹ̀lé láti lọ máa bá àwọn afálẹ̀ kọ̀ọ̀kan tá a máa bẹ̀ wọ́n tó bá tẹ́ lọ́rùn torí pé ó bú àwọn àgbàlagbà lóòótọ́ ó dẹ́sẹ̀ wọn sínú ìdí mi ò dẹ́ dúró sí ó dẹ́ wù mí tó bá jáde tó bá ní freedom ká ló máa bá wọn lẹ́yìn kọ̀ọ̀kan ká ló máa bẹ̀ wọ́n tó bá wù bẹ́ẹ̀ o ṣùgbọ́n kò lẹ́nì kankan ṣe kó bọ̀ bẹ̀bẹ̀ o mọ́ ìmí tó ń bẹ̀bẹ̀ ní ọjọ́ sí àti àbúrò mọ́ ìmí tí wọ́n táwọn wà lọ níbí àti ráfì tó wà lọ níbí táwọn náà ń bẹ̀bẹ̀ àgàràjà mọ́ ló ta wọ́n tàbí mọ́ náà máa ṣe nìyẹn ṣùgbọ́n àti ìfúnra rẹ̀ ta ni Ọlọ́run kò lẹ́nì kankan tó bọ̀ bẹ̀bẹ̀ ìgbẹ́ náà pé ẹ kọ́ lọ bá wọn fà ká bẹ̀wọ̀n ká bẹ̀wọ̀n kọ́ mọ́ bínú kọ́ bí a kéde òun yẹn jù ṣùgbọ́n tábàlẹ́ ká wọ ẹwà àwọn tó ti ń bẹ̀rẹ̀ láti ọjọ́ tí adjustment mi ti bẹ̀rẹ̀ tó lè pé ẹjọ́ ẹjọ́ látìgbà náà tí wọ́n filẹ̀ ká ní pẹ́ bẹ́ẹ̀ ní ìyẹn tó yẹ kó ti filẹ̀ ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ẹjọ́ àwọn lọ́ọ̀yà kálukú ti wà involved. fún ìdí èyí kò sígbà tí òfin kọ̀ọ̀kan bẹ̀bẹ̀ nígbà tó bá ní freedom ọkàn rẹ̀ ni ó ti wá pé ó yá mo fẹ́ lọ́mọdé àwọn tí mo fẹ́ èmi ó sì tẹ̀lé lágbẹ̀dọ̀ torí pé mùsùlùmí lè mi èmi ò sì ní fẹ́ kó bú àwọn àfa àbí kó ta ẹrẹ̀ sí àwọn àfa látara àbí kó máa sọ̀rọ̀ tó dá sí wọn á lọ bá àwọn àfa á ti bẹ̀ wọ́n lẹ́yìn kọ̀ọ̀kan torí pé téèyàn bá sẹ́yìn tọ́mọdé bá sẹ́yìn àgbàlagbà ọmọdé náà ní olè bàgbàlagbà ibùdó ká àgbàlagbà sọmọ kékeré gan ọmọ kékeré náà ní olè bàgbàlagbà so á kàrà bẹ̀bẹ̀ ṣùgbọ́n tó bá wá látọ̀kan rẹ̀ tó bá wù mí o ṣùgbọ́n ó wù mí tó yẹ pé tó bá ti jáde tó bá ti gba freedom tó ti gba bail á lọ máa bẹ àwọn tó ṣẹ̀ tó bá tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ o ṣùgbọ́n lọ́wọ́ yìí nígbà tó fi wà ń bẹ̀ yẹn ẹni tó bá bẹ̀bẹ̀ ó kàn ń wé sàmà rẹ̀ ni torí pé ẹni tí ó bá gbé orin bó lórin ti kọrin rẹ̀ ẹni tí ó bá gbé ní ó ti bá gbé ẹ̀yà àgbà náà bínú pé mo jẹ̀ mú ìwé náà pa mo kàn pa ẹ̀dáríjì mi mo kàn fẹ́ jẹ́ kó yé wa wípé ẹni tó ní kéèsì fúnra rẹ̀ kò sọ pé ká bóun ṣe nǹkan báyìí ó ní nǹkan báyìí lóun fẹ́ àwa lọ síta àwa lọ síta tó wà àwọn ọmọ ẹ má bínú ẹ má jẹ́ kẹ́nìkan ẹ má bínú tó bá ní fídíò tó bá jáde yóò ṣèwájú àwòwà ẹ̀dí àlọ́mọ bẹ̀rẹ̀ tó bá wù bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí o a sì rí lónìí tó tún ń sọ the same thing pé kẹ́nìkan tó mọ́ bó ń bẹ̀bẹ̀ o kéèsì tí ó wà wájú òun nǹkan tó yẹ kí òun ti ní bẹ́ẹ̀lì ni wọ́n ti fi òun ni lábẹ́ òfin ìlú wa lábẹ́ òfin ilẹ̀ wa so kẹ́nìkan tó mọ́ bó ń bẹ̀bẹ̀ so ẹni bá wà lọ fún bẹ̀bẹ̀ bóyá ìtara ọmọ ẹ̀yìn ti mọ́mì tó ń bẹ̀bẹ̀ ìgbà tó ń bẹ̀bẹ̀ tálájà ń bẹ̀bẹ̀ gẹ̀mọ́ tó fún wa pé àràjà nígbà tí mi àti ọmọ yìí sọ̀rọ̀ ó ní kẹ́nìbọ̀dì mọ́ bó ń bẹ̀bẹ̀ torí pé ẹ̀bẹ̀ tí àwọn èèyàn ń bẹ̀ yóò máa tako iṣẹ́ ribiribi táwọn kan ti ń ṣe látara pé kó lè ba ètò sílẹ̀ náà ni so tí nǹkan wà lọ ń bẹ̀bẹ̀ táwọn kan ṣiṣẹ́ pé ní tó ṣe kò dá lóòótọ́ ṣùgbọ́n lábẹ́ òfin ó yẹ fún ní freedom kó dẹ̀ ṣe bó ṣe ṣe kó lè bàjẹ́ bó ṣe rí so táwa ní pé a ti ń ba iṣẹ́ àwọn kan jẹ́ àwọn tó ń sálábẹ́ nù àwọn tó ti ní ọ̀pọ̀lọpọ̀ owó tó ti nára tó ti ṣe wàhálà tó ti ṣe gbẹ a ti fi ibi fún wọn nìyẹn ìyẹn àwọn oníṣẹ̀ṣe ti gbìyànjú lọ́rẹ̀ gan àwọn afá náà gbìyànjú àwọn afá kan náà wà tẹ́ pé wọ́n gbìyànjú pé kó tá ti bá àfilẹ̀ náà ni gẹ́gẹ́ bí ẹgbẹ́ rẹ̀ ipa tí yóò bá ṣẹlẹ̀ tí wọ́n fi filẹ̀ lẹ́yà àtàlàáfíà àwọn tí ó bá ṣe pa àwọn tí ó bá ṣe effort tí wọ́n fi release lẹ́yà àtàlàáfíà ó ní èmi máa support gẹ́gẹ́ bí ẹgbẹ́ rẹ̀ pé torí pé mo fẹ́ tán fi àbúrò mi lẹ́yà àtàlàáfíà kí n ṣe kọ́ mọ́lẹ̀ ṣe kábúrò mọ́ ṣe so nígbà tó rẹ̀ dẹ́sẹ̀lẹ̀ àwọn oníṣẹ̀ṣe ló kọ́kọ́ dìde torí pé àtìsẹ̀ fúnra rẹ̀ oníṣẹ̀ṣe ló náà ó náà ti ló ṣẹ̀ṣe so nígbà tí nǹkan dẹ̀ ṣe nǹkan lára wọn wọ́n ó dìde tì í oníṣẹ̀ṣe ni àwọn oníṣẹ̀ṣe ló dẹ̀ dìde tì í pé mi jẹ́ àfàmì jẹ́ mùsùlùmí kò túmọ̀ sí pé bóyá kí n wá rí pé àbúrò fẹ́ ṣe àbúrò mi tó ṣẹ̀ṣẹ̀ sí kí n wá lọ pé kábúrò ṣẹlẹ̀ sí irú ìsìlámù mo ṣe yẹn sálàáfíà ni mo ṣe yẹn ni àbí ìdàkejì so fún di èyí ó ní kẹ́nìkan kan bá òun bẹ ẹnìkankan o torí pé
àwọn tó ti gbígbèsè lórí ọ̀rọ̀ yẹn pẹ̀lú ògo náà kí yóò yọrí sí rere. Àti mo kàn fẹ́ update wa lórí ẹ̀ nìyẹn nípa ọ̀rọ̀ ẹlẹ́bẹ̀dé àti ìṣẹ̀lẹ̀bẹ̀ o. Mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn pastors àtàwọn àfáà àtàwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń ṣe ìgbìyànjú lórí kí àbúrò mi lè bà jáde nínú ibi tó wà. Pàápàá jùlọ àwọn oníṣẹ̀ṣe torí pé ibi téèyàn sí Ọlọ́run àbẹ̀ o. Nígbà tó lè kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n gbé ìgbésẹ̀ gidi wọ́n lè ti gbìyànjú gan láti nípa pé kọ́ gba lọ́ọ̀yà kọ́ lọ káàkiri everyday. Àwọn kan dẹ̀ pé ojoojúmọ́ ni wọ́n ń wá síbi tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. Ojoojúmọ́ làwọn kan lọ kóòtù, ojoojúmọ́ làwọn in fact àwọn oníṣẹ̀ṣe ẹ gbìyànjú lórí ọ̀rọ̀ yìí. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní ìṣe káàkiri àgbáláyé tẹ́ ẹ̀ sọ́pọ́tì bí àbúrò mi ó ti ní freedom. Ilé àtọ̀nà ti náà Ọlọ́run ní jó dàrú. Pàápàá jùlọ mo dúpẹ́ lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe torí pé àwọn oníṣẹ̀ṣe wọ́n ṣe akitiyan gan lórí ọ̀rọ̀ yìí. Ọ̀nà táwọn èèyàn bá dẹ̀ ṣe náà tí àbúrò mi ó fi jáde ó ní dúnú tèmi. Mo dúpẹ́ gan lọ́wọ́ ẹ̀yin oníṣẹ̀ṣe o, mo dúpẹ́ gidi gan, àmọ́ lóore o. Ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ wà ní Nàìjíríà àti ẹ̀yin tẹ́ wà ní diaspora, mo dúpẹ́ gan lọ́wọ́ yín. I really want to appreciate you guys. You have done a great job and God will continue to bless you. Ẹ̀yin oníṣẹ̀ṣe mo dúpẹ́ o. Ọlọ́run ní da ilé àtọ̀nà tí náà rù ẹ̀ nílé wàhálà o. Òdúró ní ṣẹlẹ̀ sí yín o. Ẹ ṣeun gan mo dúpẹ́ o. Ẹ̀yin gbogbo náà Yorùbá náà ni wá. Yorùbá kan jẹ́ Mùsùlùmí. Ẹ̀yin tó ṣẹ̀ṣẹ̀ ní Yorùbá ní gbogbo wa. Ibi kan láti jọ wá. Ó lè jẹ́ pé àtàwọn Mùsùlùmí àti àwa onígbàgbọ́ àti oníṣẹ̀ṣe Ọlọ́run kan náà ni gbogbo wa ń ké pè. Torí pé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run kò méjì, Ọlọ́run kan náà ni à ń ké pè. Ọ̀nà tó ń kálukú wá kàn kí ń ké pè Ọlọ́run yẹn òun ló yàtọ̀ síra wọn. Ní ẹ̀kan sí inú mi ò dùn rárá sí bí àbúrò mi ṣe ba àwọn àfáà ló kọjẹ́. Ó ká mi lára gan, ó jẹ́ nǹkan tó dùn mí. Ká ní pé ó lè ṣe gan ni kó tó di pé fídíò yẹn jáde ni. Ìbáwó náà tí òun tẹ̀ fi ní jáde rárá táwọn òun tẹ̀ fi ní gbọ́ tí òun tẹ̀ fi ní rí wò rárá. Ṣùgbọ́n mo ti wo fídíò tán, mo ti rí ó ti lọ káàkiri kí n tó wá rí pé ìwọ ọmọ yìí nǹkan tó ṣe yìí ṣùgbọ́n tó bá ti di ní freedom ẹ̀ tó bá ti fún ní bẹ́ẹ̀lì lábẹ́ òfin tó wẹ́ndà tó sì gbogbo àwọn tó ṣẹ̀fọ̀ pátá náà àwọn tó ń bá lóko jẹ́ gbogbo ọkọ̀ pátá ni màá make sure pé ó wá bẹ gbogbo ọkọ̀ pátá ló wá ṣe ìtọ́ ìdáríjì lọ́wọ́ gbogbo ọkọ̀ pátá tó bá wù ní o torí pé ó lè wu èmi pé kò sí bẹ́ẹ̀ torí pé mo jẹ́ Mùsùlùmí tó mi náà jẹ́ àfà tí ò bá wu òun ṣùgbọ́n mo mọ̀ pé yóò wù náà torí pé tọ́mẹ́kẹ́ bá ṣe àgbàlagbà ó ní ẹ̀tọ́ láti lọ bẹ̀ àgbàlagbà yẹn so yóò wà bẹ̀bẹ̀ tó tọrọ dáríjì ìyẹn tó bá jáde tó irú bó ṣe wà bẹ́ẹ̀ yẹn sìn yìí ó tiẹ̀ mọ̀ nǹkan pé àwọn kan tiẹ̀ ń ṣe kíní kankan ní wọ́n sáré káàkiri ṣe kíní ṣẹ́ni tó bá wà nù kíní kò ní mẹ́tọ́ ṣe tó bá jáde tó gba freedom ẹ̀ tó gba bail yóò padà tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn tó bá ní láti bẹ̀ ṣùgbọ́n nísìnyí ó ní pé kẹ́nìkan mọ́ bẹ̀bẹ̀ ẹ̀gbọ́n tó lọ náà torí pé àti máa bẹ̀bẹ̀ yóò máa jẹ́ kí àwọn kan tó ti ń ṣiṣẹ́ látara pé kó jáde kó rẹ̀wẹ̀sì bá wọn àwọn náà ṣe gbìyànjú o. This is Oodua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.